Mo sọ pé quality is more important. Mo sọ pé yes. Àwọn ẹ̀sìn méjèèjì yìí their quantity. Quantity ni wọ́n kì í ṣe quality. Èrò ló ń fẹ́. Spirituality is quality. Traditional is quality. They will not tell you to come and join. Once they start telling you, pé kẹ́ wá join, ó ti ń di quantity. Mo wá rò kí ni pé even spirituality is an individual journey. Of course. Religion is a multitude journey. The yogi. Salam alaikum sir. Wa alaikum salam. Za jí dáadáa. Ya dúpẹ́ àlàáfíà ni. Kí ló dé ẹ jí báyìí this time? Ẹ má bínú. Hello. Ṣé parí prayer ni? Ẹ má bínú ṣe yàrá. Okay. Ẹ má bínú. Ọ̀gá mi kan ló pè mí. Okay. So, this when you know you are getting spiritually enlightened. Tí o bá ti ń sọ ọ̀rẹ́ nù, if your friendship circle tó bá ti ń decrease, tó bá ti ń reduce, you should know that yes, you are getting spiritually enlightened. Tó bá ti rú nǹkan táwọn èèyàn ò rò, bàbá mi bí mo ṣe wà tí bá sọ fún yín pé tí bá fẹ́ rí ẹbọra mísì mo lè rí. Bàbá mi ìgbà tí mo ṣe wà ní Kristẹni mi ò mọ̀ pé mo ní ẹ̀bùn yìí, but at the same time mo mọ̀ pé mo ní ẹ̀bùn yẹn. Tí bá fẹ́ ṣe kan pàtàkì tẹ́lẹ̀ ọmọ wòlíì ni mí, so mo máa ń ṣe ọmọ kérúbù mo dé máa lọ, so mo máa ń ṣe ìsọjí káàkiri ni. Ní tá bá wá sí Maryland, tá bá wá sí America, tá bá wá sí Maryland àbí DC, èmi ni I was the first youth tó bẹ̀rẹ̀ youth revival níbi tá a wá yín. Tí bá fẹ́ ṣe ìsọjí, tí bá fẹ́ tójú bá fẹ́ rọ̀, mo mú nǹkan tí mo lè sọ tó pé òjò yẹn ò ní rọ̀ títí màá fi ṣe tán. Mo ti dán wọn not once, not twice, not 3 times. Èmi mo kàn rò bí pé bẹ́yà mò ń lo agbára Jésù ìgbà kan àwo kan. But ìgbà tí ojú mi bẹ̀rẹ̀ ti máa ṣí, pé mo wá bẹ̀rẹ̀ ti máa kọ́ spirituality àwọn ilẹ̀ bàbá mi gangan. Mo wá rí pé ẹ̀bùn tí mo ní, ẹ̀bùn òrìṣà ńlá ni tá à ń pè ní Ọbàtálá. Ìgbà tí mo gbá research, mo wá fi ọgbọ́n bẹ́ẹ̀ lọ́wọ́ bàbá mi pé kí láì ṣe ní ìdílé bàbá mi náà. Torí pé pásítọ̀ àti wòlíì ní pọ̀pì sí mi tí wọ́n fẹ́ sọ̀rọ̀ èmi ní òrìṣà ìgbà kan àwo kan. Mo ṣàkọjọ́ wọn, mo sọ fún pé kọ́ fún mi ní luckily for us, a ní biography nípa family mi. Wọ́n wá fún mi ní ìwé yẹn. Ṣé believe pé Ọbàtálá àti Ṣàngó ló wà ní ìdílé mi? Títí di ìsìn a lè mú ẹmu. Even though bàbá mi tí wọ́n kì í ṣe ṣẹ̀ṣẹ̀ o, ẹmu kọ́ ó máa ń rùn sí wọn. Èmi láàrin gbogbo family mi èmi nìkan mo padà wá sí ṣẹ̀ṣẹ̀. But ẹ̀bùn Ọbàtálá yẹn ti wà lára mi. I am very neat. I like mi ò like kí ma take shortcuts. I like the long and hard way so that I could learn. Mo dẹ̀ ní ẹnu àṣẹ. Wọ́n á bẹ̀rẹ̀ sí máa tọ́ pínpín yẹn. Nǹkan tí yẹn bá sọ fún pé má ṣe nǹkan yẹn o, mo fẹ́ mọ ìdí tó sọ pé kí má ṣe nǹkan yẹn. Wọ́n á bẹ̀rẹ̀ sí máa tọ́ pínpín ibo mo ti wá, ìgbà kan àwo kan. Bàbá mi tó wá sókè, wọ́n sọ̀rọ̀ nípa astro travel. Mo máa ń ṣe ṣeré ni. Mo máa ń ṣe ṣeré ni tẹ́lẹ̀. So when we talk about spirituality, deep. And now ìgbà tí mo bẹ̀rẹ̀ sí máa take science class as an engineering major. And now we're into the spirituality of science spirituality, esoteric knowledge in the scientific perspective. And that is what we call a kinetic energy. What is a kinetic energy? Kinetic energy is an energy that cannot be destroyed. It can only be resisted and redistributed. Kí la ń pè ní kinetic energy? Energy tá à ń lò ní ilé wa. Electricity kinetic energy ni.
ẹ̀mí tá tó wà lára wa kinetic energy ni. For example sí téèyàn bá lọ sílé nínú ilé wa tá bá tan iná ẹ mọ̀ pé iná tá a tan yẹn energy tí kò sí ní light bulb yẹn once we turn the light back once we turn the switch on the energy will go back to the source being the light bulb but nítorí pé apaná yẹn we didn't kill the energy we put a resistance between the source and the energy and we also redistributed that energy to a different location but bàtà tán iná yẹn padà energy yẹn ṣe kí ni ó padà wá sí source yẹn which took me back to esoteric knowledge. Ilé ayé tá a wà yìí our flesh our body is the source while the energy the spirit is the current it is the energy. Tíyàn bá ti kú you are replacing the source by coming back with another flesh. Now for example tí light bulb bá ti fọ́ but pé electricity yẹn ó ṣe wà ń bẹ̀ you are only changing the bulb which is the source. Once we replace it the energy goes back to the new source. Nǹkan wà táwọn bàbá máa ń pè ní okùn ẹ̀mí àbí okùn ìdílé. Now tíyàn bá kú okùn ìdílé yẹn àbí okùn ẹ̀mí àbí okùn ẹ̀jẹ̀ ló máa pa ẹni you will have to come back to that same lineage. Àwọn bàbá ńlá wa máa pè kí ni kì í sọ pé àwọn òyìnbó máa pè kí ni ní déjà vu. That means you are seeing something tó ti rí àpọ̀ tẹ́lẹ̀. Bàbá mi it gets to a stage in your spiritual work that you will remember your past life. Bẹ́ẹ̀ mi ṣe wà yìí I remember my past life gbà tí mo wà ní Òwu l'Abẹ́òkúta ẹni ikú tó pa mí ẹni ibi tó ń gbé dínà àwọn òrìṣà mi sí tó ṣe wà bẹ́ẹ̀ dé sí mi ò mọ̀ tó pé mi ò ti dé bẹ́ẹ̀ but I still remember vividly odò Ṣàngó mo mọ̀ bí tó gbé sí but ẹ bá sọ kí ni bí pé mo ní wéè lórí ni out of gbogbo family mi. When we talk about spiritual enlightenment, mi ò lè bá wọn sọ tó pé wọ́n ti gbé ẹ̀sìn sórí. And spirituality is way farther than religion. Tábà lọ sí Bíbélì, God said that worship me in truth and in spirit. Kò fi ẹ̀sìn sí àwọn ènìyàn làwọn ẹ̀sìn káàkiri. Olódùmarè tó dálé ayé yìí, ẹ lè wọ Olódùmarè in every single element that it created. Ẹ rí pé mi sọ pé Olódùmarè is pure energy, not a he or a she. But if you read those, but Tabaka, ìwé ẹ̀sìn, Bíbélì àti Quran, they will let us know that they give God or they give the creator a humanistic character. They come and say, it's a he, my father who's at in heaven. Inú Bíbélì ó sọ pé inú God bàjẹ́ nítorí pé ó dá àwọn ènìyàn. You are given a infinite being a humanistic nature. This is pure spirituality. That's what I always ask them, do you want me to speak reality or do you want me to speak what you want to hear? And when you are speaking to me, remove your religious mindset and take on a spiritual and logical mindset. Because if you speak to me with a religious mindset, you are going to be myopic in thinking. Which means, because you are not going to dull my conversation. But so inú mi máa ń dùn tí bá wá sí yàrá yìí tó pé bàbá mi mo ti ní pé ẹ̀yin náà ẹ máa rìn nínú ẹ̀rìn nínú ẹ̀sìn. Àwọn èèyàn máa ń pariwo pé ṣé àwọn bàbá ńlá yín yẹn tó máa ń pariwo tó máa ń fèèyàn ṣe tuntun mo máa ń sọ fún wọn wípé lọ́sọ̀ pé àwọn òrìṣà wa máa ń fèèyàn ṣe wọ́n máa ń pa èèyàn ni láti ìgbà tí ẹ̀yin ọmọ àlè ti ẹ jẹ́ mi phrase ọ̀rọ̀ yẹn mi ní sọ pé ọmọ àlè. Máa ń sọ fún pé ṣé láti ìgbà tí bàbá ńlá yín àti bàbá ńlá tèmi ti fi ìṣẹ̀ṣe sílẹ̀ káàbọ̀ ìṣà ṣé wọ́n pa wá wọ́n wò wá ní nà
wọn ò lè sọ pé ẹnìbọ̀ tó bá bọ wọ́n máa dá sẹ́ríà fún wọn rárá. Why? Nítorí pé they don't have that type of energy. We are the offspring. Àwọn ọlọ́ṣẹ̀ mi wá. tó bàbá ò lè pa ọmọ, bàbá ò dẹ̀ lè rán ọmọ lọ sínú ọ̀run àpáàdì ó dòódì. ẹ wo bàbá ọ̀rọ̀ yìí ó deep ó deep ó deep. ẹ ṣé mo dúpẹ́ ọlọ́run tó wà mí dúpẹ́ fún yín èyí ó gé. Assalamu alaikum sir. Wa alaikum salam. Ẹ rí orí pé ẹ jí bọ́ sásìkò lẹ́nu. Ó ti pẹ́ tí mo ti rí yín lóyún online by this time. Ó dẹ̀ wá nù iṣẹ́ these days o, but bá ti ṣe prayer tán bẹ́ẹ̀ mi máa ń sùn padà. Àti wá ló mú ń dìde lẹ́nu, ló mú ń ti wá sórí. Ẹ̀mí mi kàn wá sí online náà. Ọlọ́run kò dó tiwa, ẹ̀ tí bá mi gẹ̀ẹ́tì nǹkan tí mo yẹ bá mi gẹ̀ẹ́tì. Mi ò tí ì rìn ní sà. Ẹ ṣé mo dúpẹ́. Báwo ni gbogbo Ògùn state? A dúpẹ́ o, a dúpẹ́ fọlọ́run. Ẹ náà ní tẹ́lẹ̀ sọ sọ̀rọ̀ tiwa náà. Ọ̀rọ̀ tó ń kú yẹn sọ ọ̀rọ̀ tó tíìkì ni o. Thank God pé ẹ̀yin náà máa mi níwọ̀nba. Ọ̀rọ̀ tó tíìkì ni. Dádì mi ó dàárọ̀ sà, ó dàárọ̀ gbogbo lé. Ó dàárọ̀ mà. Ó dàárọ̀. Sà ó dàárọ̀ màmí. Báwo bá tó kúrò sí í sìn? Ó dà sà, ẹ ṣé gan ni bàbá, àárín yín pẹ́ lágbára Ọlọ́run, ẹ ṣé sà. Ó dàárọ̀ mà. Thank God pé ọmọ mi níwọ̀nba rẹ̀ yẹ ẹgbẹ́. Alára nǹkan tí mo máa ń sọ fún wa òun náà ni ẹ̀rí yẹn ṣe rí ọ̀rọ̀ ayé ojú báwa ṣe ń rò lọ. Ó jù o. But àwọn èèyàn ṣe rí mo discover yìí pé most of àwọn tó yẹ kó bá wa sọ tọrọ inú ẹgbẹ́ ayé ni wọ́n wà. That is it. tó wọn wà spiritual rárá bọ̀tán bá dé àwọn náà wọ́n máa dalẹ̀ rú wọn ní tó bá rìn ní kinní kan lẹ́rí ìjọta nígbà kan tí mi ò tí ì dáfà tó máa ń rìn ní mo kàn máa ń rìn ní ẹ máa wò pé tí nǹkan tó máa fi hàn wá ẹni tó yàtọ̀ ní Ọlọ́run ìkọ́ níjọ́ kan tí àfáà kan sọ pé tó bá ṣafẹ́ níbi kan àwọn àlejò náà dí kòkòrò wọn wá máa ní wọn máa tó wọlé tó bá ti tó èjì yẹn wọn kà bẹ̀rẹ̀ sí wọn kókó ṣe lára ẹ kóró àlejò náà ní kòkòrò yóò wá máa kó sí yẹn lára ok tẹ́mọ̀ mò ń rò ó àwọn kan tí wọ́n ń sàtàlejò náà fi máa ń wọlé yẹn. Mo fẹ́ mọ̀. Ibẹ̀ yìí ni. Èmi tí máa wọ létí o àbí mo máa gbà mí lálejò yé yóò gé wàhálà ìwọ kéré jù náà àwọn ṣùgbọ́n wàá wá díẹ̀ ló wá tí ok mo wá bẹ̀rẹ̀ sí ní ìtọ́ àti mo ṣe ní àwọn kúndí kan nìyẹn o mo sá gba gbogbo àwọn kan yìí dígbà nígbà wọn á bẹ̀rẹ̀ sí ní rìnrìn àjò tí mo dé wọn á rí i pé àsìkò tí ti ń jẹ́ kan tán pè lálejò tó kọjá ọ̀rọ̀ ìdá wọn á pè lálejò ní òní di kòkòrò gbogbo tó bá change láti kòkòrò sí nǹkan míì á dá látara yẹ̀pẹ̀ ni torí ejò lè yí padà séèyàn. Èèyàn sì máa ń tètè yí padà séjò. Torí ẹ rí i pé nínú àwọn nǹkan tó wà ní kinní spiritual lejò wà. Ẹ wo bójọ́ tán ti ń sọ praise anú àti ìrí dókítà tó confirm pé ibi tẹ́jọ onú wà nínú ni. Láti máa gbọ́rọ̀ yẹn wá lọ́jọ́ kan pé ara àwọn dókítà tó pé ńgbà tó ti wọ́n pray tí wọ́n sọ wọ́n lè sọ àṣàìdì ibi tí ejò onú tá à ń pè ní aràn wà nínú ojú rí i pé ejò wà ń bẹ̀ tá máa ń pè ní aràn ojú ejò súnmọ́ wa gan nínú gbogbo
nǹkan tó lọ ń dá látara yẹ̀pẹ̀ gbogbo tó lọ ń dá látara yẹ̀pẹ̀ ló wá láǹfààní ìgalà lè yí padà kó déèyàn ó sì lọ nájà tó ra dá látara yẹ̀pẹ̀ ni torí ẹ̀ mo sọ pé tẹ́ bá ní tí wọ́n ń pè ní àpadà ẹ mọ̀ pé Yorùbá ń pe kinní kan ní àpadà jẹ́rí àpadà yẹn tẹ́ ẹ bá ní tẹ́ bá bá yín nínú ilé lè yí padà sí nǹkan mìíràn kẹ́sì jáde tẹ́ bá dé bá bọ̀ tá ẹ sì yí padà sí èèyàn padà ó rí ìṣerọ́ ìfò nínú àwọn tí máa lò ó nìkan ó ní ìtọ́ máa fi igi tó gba kọ́ ṣe àpadà la máa ń pè é àlùpàídà yàtọ̀ àlùpàídà nìkan tí ò rí ìta máa fi ń ṣe ìdandan ìdán làlùpàídà àpadà ní kéèyàn yí kan padà sí nǹkan mìíràn orí ẹ lè yí padà sí kan nínú àwọn nǹkan tí a dá látara yẹ̀pẹ̀ yẹn èmi àtẹnìkan jọ ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ pé ẹni yẹn wo fíìmù ó wá gbé ọ̀rọ̀ yẹn wá bá mi lánàá ẹni tó ẹ̀jẹ̀ àfàkọ́sì ní ìyóge òun ló wo fíìmù ẹ̀gbọ́n dẹ̀ máa ń bí obìnrin lọ́lọ́ńdà ó máa ń mú ó wá ti wo fíìmù so fíìmù yẹn ló wá wò ló wá ń sọ̀rọ̀ ẹ̀ wá ní no kò rí bẹ́ẹ̀ báyìí ló ṣe rí tẹ́rí gbogbo àwọn tí máa ń lo àfẹ́ẹ̀rí tí wọ́n ti lo àfẹ́ẹ̀rí tó bá jẹ́ àfẹ́ẹ̀rí tó gbóná dáadáa àti mú nǹkan dání báyìí tí wọ́n ti lo àfẹ́ẹ̀rí yẹn ó máa fẹ́ máa nira torí pé ẹ ti gbé ẹ̀mí sórí ara ara yẹn ẹ ti suppress ara fún ẹ̀mí yẹn torí ẹ̀ tẹ́ bá ń tẹ́ni tó ní àfẹ́ẹ̀rí lọ́wọ́ tó bá jẹ́ àfẹ́ẹ̀rí tó le dáadáa ó lè fara ti ara ògiri báyìí tó gírí sì máa gbà láàyè ó lè fara ti ara ògiri tó sì máa bọ́ sẹ́gbẹ́ kejì torí dásìkò yẹn ẹ̀mí ló ń ṣiṣẹ́ kì í sara mọ́ àbá yẹn wọ́n wá kinní débẹ̀ ni wọ́n wá ìmọ̀ débẹ̀ ni ṣùgbọ́n mi ò ní sọ́jú bẹ̀ yẹn lọ torí àwọn tó máa bọ́ ta tó máa kọ́ ti àárín yẹn lọ sọ ẹ̀bọ̀ tá a fa tó sọ o tẹ́rí wọ́n sọ fún mi mo ní gbogbo nǹkan ẹni pé ní àwọn tó ń wọ́tá ní àwọn òyìnbó fẹ́ ṣe aṣọ kan tẹ́kẹ́ tó máa dàbò yàn tán fi ní rí àwọn náà ń padà bọ̀ sí àwọn nǹkan táwọn àti ní rí tí wọ́n gbé lọ tẹ́ bá rí ẹni tó ní confam ìṣújú lọ́wọ́ ẹ má jẹ́ kí n tàn yín tó bá lo ìṣújú kù àwọn tó bá ń rí ní èèyàn tó bá jẹ́ confam ìṣújú ló ní nítòótọ́ àwọn tó bá rí wọn kò ní rórí wọn àwọn yẹn wọn rí a máa rí wọn láti ibà yìí sísàlẹ̀ ni kò ní rórí àwọn tó bá rí yóò rí orí wọn ṣùgbọ́n kò ní rárá tó kù àwọn yẹn rí tẹ́rí ọ̀rọ̀ ayé ọ̀dì tó bá tó ṣe sùúrù gan torí inú ilé yẹn tóbi gan o èyí ó gé kábíyèsí ọlọ́ba àgbàlagbà tó bá ní òsì nǹkan jọ tó bá máa fi nǹkan hàn ọ́ wàláì ó regret ó ìjọpọ̀ wà nípa ò ní bóró mọ́ ìwọ́n tó sọ pé kò sí kankan ó ti tẹ́ tó wá pé fún bàbá tẹ pọ́ìsì náà fi pa ẹlú àmúra kankan tí bá wo kan tó pa àwọn bàbá náà bá wọn pọ́ìsì ni ẹjọ nígbà èmi àtẹnìkan jọ ń sọ̀rọ̀ mú ní afẹ́dẹ̀ ní kúndí ó ní kúndí gan ní fúlárí jẹ́ pé pọ́ìsì ló pa ló bá ó wojú mi ó sì gbèrí bẹ́ẹ̀ ni òkè kú ní òfin pọ́ìsì hàn lóúnjẹ tẹ́mọ̀ tẹ́rí àwọn kankan wà tí pé tó bá débẹ̀ kí ìyẹn rọra ṣe sùúrù tẹ́rí táwọn áfítà ni pé ilẹ̀ Yorùbá ò gbọdọ̀ bàjẹ́ a gbọdọ̀ ṣerúfẹ́ nìkankan ẹnìkan ò gbọdọ̀ gbé nítorí ẹ̀sìn ló ń fẹ́ fi tẹ̀ràn Yorùbá rì àrọ́mọdọ́mọ wọ́n ṣépè fún wa torí lẹ́ni we are now in the era of a social media kò sí nǹkan tó pamọ́ mọ́ ifá táwọn òyìnbó gbé jáde tán pé ń gọ́gù yẹn wọ́n ti kó so many things sórí ẹ̀ ìyálàyà àtàn tó gbọ́rí bẹ́ẹ̀ dóòtọ́ kò dóòtọ́
ó bá níbẹ̀ tó bá ní kinní kan ṣe kinní kan ẹ bá gbé sórí Google ń sìn ẹ bá lára àwọn èyí táwọn òyìnbó kọ́ lẹ̀ fún wa ẹ imagine kẹ́nìkan sọ wípé gbogbo ìtò òyìnbó kọ fún Yorùbá yẹn bẹ́ẹ̀ lórí àwa tá a kọ nǹkan lẹ̀ tó fi dàsìkò tán dé tán wá kọ nǹkan lẹ̀ fún wa ẹni tí ò nífẹ̀ẹ́ kọ nǹkan kalẹ̀ fún yín ẹ wá rò gbogbo tó kọ yẹn bẹ́ẹ̀ lórí àìrọ̀ èyí tí ó sùn ìtì ẹ̀ tí ó fi gbé yín sẹ́yìn ni ó kọ fún yín. àwọn ìtàn tí wọ́n ń kà fún wa nípa Yorùbá kì í ṣe tàn wá ṣùgbọ́n ju gbogbo ẹ lọ torí àsìkò ẹ bá wo táyà ẹ pé táyà mi ti torí mi ò tí parí iṣẹ́ tí mò ń ṣe mo lè ṣe prayer fún ní èmi ó wà l'Amẹ́ríkà so ìmọ̀ ìtòrí ẹ̀ táìmù tó máa ráyè sí aago 7 ló máa bọ́ sí lọ́dọ̀ wa tó yẹ ní láti ra ẹran fún gbogbo wàhálà ẹni mo fẹ́ ṣe lẹ́nu ṣùgbọ́n láti fún gbogbo àwọn àfáà lẹ́yọ kọ̀ọ̀kan sìn. àdúrà bá wọn. Ọlọ́run pé ó gbàdúrà gbogbo wa lápapọ̀. ẹni ibi kò sí ìrántí ò lágbára tiwọn bí Lárúbáwá ti wà yẹn wọ́n lágbára tiwọn nínú ọ̀rọ̀ wọn báwọn Júù ṣe wà yẹn wọ́n lágbára tiwọn nínú ọ̀rọ̀ wọn ilẹ̀ Yorùbá náà lágbára tiwa nínú ọ̀rọ̀ wa èyí tó bá wúlò nínú ẹ̀sìn ní kéèyàn lò èyí tí ó bá kó bá ran wa èèyàn fi ilẹ̀ ni èyí tó bá máa kó bá humanity tí ò ní jẹ́ kí jẹ́ èèyàn fara hàn tí ó máa dẹ́mi èèyàn légbodò èèyàn máa drop ẹ̀ ni nǹkan lọ́n kó dúró tì wá mo kí gbogbo wa tí a ti wá látẹ̀kan yóò mo kí yín lọ́pọ̀lọpọ̀ ara wa ni ní Ọlọ́run kó wa mi ṣàánú yín kí ọlá yín dé Ọlọ́run ní yóò takú síbẹ̀ kí ẹ̀ ń pẹ́ nínú ayé kí ẹ̀ tí ì rí pẹ̀lú àṣẹ Ọlọ́run mo fi òru yìí mo fi bẹ̀ Ọlọ́run fún yín Ọlọ́run kó wa mi gbà fún yín wọ́n ní òru ni wọ́n pín wọ́n ní ọ̀sán ni wọ́n gbà èyí táwa náà pín fún yín lórí òru ọlá ni Ọlọ́run kó jẹ́ kẹ́ ẹ gbà lọ́sàn-án báríkà gbogbo àwọn ọmọ Ọlọ́run kó lọ́n wọlé gbogbo àwọn tí wọ́n ń lò bí sí ayé wọn lásìkò yìí lẹ́nìkan ilé ìfojú Ọlọ́run wọlé gbogbo àwọn tí wọ́n ń dùn lásìkò yìí kó wá dùn yín náà. àmín Ọlọ́run. ó dúpẹ́ lọ́wọ́ ní bàbá wa Ọláfà Ọlọ́run kó wà pẹ̀lú yín ẹ̀ ní mọ̀nìyàn o bó tí ẹ ń fẹ́ Ọlọ́run kó wá ṣe fún yín ẹ ti dàgbà Ọlọ́run jẹ́ kó yé ẹ sọ̀kalẹ̀ dáadáa gbogbo ọmọ tí ó tara yín jáde pẹ̀lú àṣẹ Ọlọ́run wọlá títóbi ààrẹ ẹ ní fọwọ́ yín gbé wọn sí wọn ẹ ní fojú sunkún ọmọ àdúpẹ́ lọ́wọ́ yín ìtúbí yín àdúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà gbogbo tẹ́ ń fẹ́ ní kọ́lọ́kọ́ wá ṣe fún yín kárí gbogbo ẹ̀yin tí ẹ ti wá tẹ́ ti lọ iná ò ní tanwó yín ojú tẹ́ fi ń wò wá ojú náà ò ní fọ́ èyí tó fi ń bọ̀ wá etí náà ò ní di a ti wà báyìí ikú òjijì ò ní pa yín àìsàn tó gbóògùn àti tí ò gbóògùn Ọlọ́run ní ló sẹ́ni kọ̀ọ̀kan wa àwọn tó lóyún láàrin wa Ọlọ́run bá wa sọ wọ́n kalẹ̀ láyọ̀ àwọn tó ń bímọ lọ́wọ́lọ́wọ́ báyìí Ọlọ́run ò bá wa sọ wọ́n kalẹ̀ wọ́n jẹ́ kí wọ́n bí ọmọ náà lókù wọ́n ṣẹ̀ṣẹ̀ àwọn náà lókù Ọlọ́run gbogbo àti ìṣẹ́ ń wá ọmọ láàrin wọn Ọlọ́run bá wa ṣe fún wọn àwọn tó ti ga ọlọ́mọ rẹ̀ wọ́n lẹ̀ láéláé àwọn tó ti ga láàrin wọn tó ń ṣe ń wọ́n náà láti ga láàrin wa Ọlọ́run bá wa gbé wọn ga àwọn tó ti kọ́lé láàrin wọn Ọlọ́run dalé náà wò àwọn tó ti kọ́ Ọlọ́run bá wa kọ́ fún wọn àwọn tó ti rí jẹ láàrin wọn gbà lẹ́nu wọn Ọlọ́run àwọn tí ò tí ì jẹ bá wa ṣàánú wọn Ọlọ́run ní ẹgbẹ́ kan tó ṣe Ọlọ́run wọn bẹ Ọlọ́run ọba tó lànà tó lè ní ìlẹ́dẹ̀ẹ́lá kò sí kankan mọ́ Ọlọ́run náà ni olọba tó lógun ó náà lọ́ba tó lógun ọba tó ní gbogbo nǹkan kó tó wọn jẹ́ nǹkan á pe Ọlọ́run gbogbo wa tí a jọ ṣe tè ní ìyá sanpo gbogbo wa tí a jọ ṣe tè ní àní rí wàhálà àní rí dààmú àwọn tó wà ní diaspora láàrin wa àbẹ Ọlọ́run fún mi wọn ní gbé yín padà lókù wọn àti fi yín sọ̀kò sí wa ẹ ní gbòfin ìjọba gbogbo tí ẹ péjọ Ọlọ́run pẹ̀lú àṣẹ Ọlọ́run ẹ ní fi ṣẹjọ́ o ìrọ̀rùn tẹlifílẹ̀ ilé náà lẹ́ padà síbí ẹ wà kéde ọgbà délé àwa tí a wà ń lé àtàwọn tá a wà ní Áfíríkà kọ̀ọ̀kan tí àjọṣepọ̀ ní pẹ̀lú àṣẹ Ọlọ́run èyí tí a ń fẹ́ ní dáadáa lóore ni Ọlọ́run ó ṣe fún wa Ọlọ́run náà ìgbà rẹ̀ Ọlọ́run kó wọlé àkùnfà àyàkùnlẹ̀ dúpẹ́ lọ́wọ́ ìwé yín ẹ̀yin náà tẹ́ ń wò wá láti Canada Ọlọ́run kó wá dúró tì yín bàbá wa Adéníran wọn ní fòkú yín ránṣẹ́ lé o ẹ̀ nílò òfin ìjọba adúpẹ́ lọ́wọ́ gbogbo yín lápapọ̀ Ọlọ́run kó wá dúpẹ́ fún wa òyìn títí di ọ̀la tí a tó máa pàdé ní àsìkò kan náà ẹ̀yin ò ní kú èmi náà ò ní kú
ilẹ̀ Yorùbá Ọlọ́run ní yóò bàjẹ́ orílẹ̀-èdè wa Ọlọ́run ní yóò bàjẹ́ bí à ń fẹ́ báwọn bàbá wa fi sílẹ̀ lóore Ọlọ́run jẹ́ kó padà sí ààyè tó yẹ kó wà Ọlọ́run kó wá kó gbé ilẹ̀ Yorùbá kága káàkiri gbogbo ibi tí a lè wà káàkiri gbogbo àgbáláyé ó dàárọ̀ dìgbà kan láti máa pàdé lọ́la ó dàbọ̀. ọmọ gbìyànjú ìbéèrè lẹ́ẹ̀kan ni pé bóyá wà náà ó ti ẹ̀kún lápò lọ́lé àfi bẹ́ẹ̀ sì lù wá ń pọ́npọ́ jábọ́. pọ́npọ́ gbogbo ó ti yá o ìbéèrè yẹn o. ẹ wò ó kẹ́ ẹ tó fún mi ń béèrè ẹ dákun ń lọ iléèwé rárá mi sì sọmọ Yorùbá kan mo fẹ́ràn Yorùbá ni. abẹ́rẹ́ rọ lọ́hùn. ọmọ kìkì ni mi. ó yẹ parí òwe yìí ṣẹ̀kẹ̀rẹ̀ ṣé ẹ mọ̀ tó ń jẹ́ ṣẹ̀kẹ̀rẹ̀. bẹ́ẹ̀ ni. wọ́n ní ṣẹ̀kẹ̀rẹ̀ tí ó gbagba yìí lóde. ṣẹ̀kẹ̀rẹ̀ tí ó bá gba yìí lóde. Ọ̀yá. ọ̀dọ̀ Wàsíù Àyìndé ló ń gbé. ṣẹ̀kẹ̀rẹ̀ tí ó bá gba yìí lóde kò ní í ṣe kínni. kò ní fọ́nlé. kò ní fọ́ nílé ọyẹ lọ fọ́ ní comment section. mo tẹ̀lé kọ́ wá sọ pé ọwọ́ Pasuma ló wá. ta ló wá kàn báyìí o. November. ẹ̀gà mi dògbò. bàbá. ẹ tó ti padà dé. mo tún ti padà dé o. ẹ̀yin tẹ́ ẹ̀ mọ́ lẹ́kọ̀ọ́ yìí ni. kí lẹ wí. lẹ́ẹ̀kan kí ló já yín ná. ọmọ yẹpẹ. no rárá o rárá ni mo sọ rárá. November 26. kí ló gbọ́dọ̀ wọn lọ. wọ́n ní no. olúwa. àdèmọ́sùn èdè Gẹ̀ẹ́sì lórí ètò wa òfin wa nù. November 26 ṣe wà ń bẹ̀. mo wà bẹ́ẹ̀ ẹ káàárọ̀. kí ni ìtumọ̀ ọkọ̀ tẹ́ ń jẹ́ ìgànnà. ọjọ́ bí mi ni. ọjọ́ òbí yín ni ẹ wá ti ń polówó fáwọn èèyàn. ṣé kán lè bá fún yín lówó. rárá o mo kàn pé bẹ́ẹ̀ ni o mi ò ṣe kọ́kọ́. iṣẹ́ wo lẹ́yìn láàyò. oúnjẹ ni mò ń tà. ẹ ń ta oúnjẹ. ẹ fẹ́ dá ìbéèrè wa ni àbí ẹ fẹ́ fún wa lóúnjẹ. mo fẹ́ dáhùn béèrè ni o. ọmọ bíbí ìlú ní ìgbà dàbọ̀ ẹ má fún mi ní béèrè tó le. tí ọba lè kò ní í wọ abẹ́ mọ̀ bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni mo mọ̀ pé tí ò bá lè kò ní í wọ̀ ọ̀rọ̀ àmọ́. níbo ni ó wọ̀ gan-an tọ́ba lè. olóòtú èmi náà fẹ́ béèrè o kí ni ìtumọ̀ tí ò bá lè kò ní í wọ̀. ẹ dáa ni. ọ̀ṣì gbogbo ìdààmú comment section ní ọ̀ṣì. November 26 kí ló kọ yín gangan. Hamida lórúkọ mi. Hamida ọmọ bíbí ìlú bo nìyí. ọmọ bíbí ìlú Ìbàdàn ẹ ti bí mí lẹ́ẹ̀kan tẹ́lẹ̀. èmi ti àwọn èèyàn àwọn tí ń wọlé pọ̀ sẹ́ẹ̀mọ́ tó ṣẹlẹ̀ ní pàtó ṣé kí n sọ fún yín. wọ́n pẹ̀lú. òun ni wípé ohun méjì ó ń sinmi bákan. ìgbọ́ yín o. ohun yín ṣe bákan sí mi. lọ́nà o. so omidan ni yín ni. bẹ́ẹ̀ ni omidan ni mí. ẹ tí ì lọ́kọ. bẹ́ẹ̀ ni. ilé ìwé ìwúlẹ̀ ti parí.
iléèwé girama mo ṣe parí mi tí lọ sí iléèwé gíga mi tí wọ iléèwé gíga. ọ̀dà mo ti gbọ́ ìyẹn à ọ̀kan ń mi ṣètò ẹ̀ lọ́wọ́. mo ti gbọ́ ọlọ́ba yín sí mo yẹ ń dá sí àmì owó iléèwé tí wọ́n ní ilẹ̀ tá a wà yìí. ọkùnrin tó bá nífẹ̀ẹ́ ara ẹ̀ kò kí ń yọnu sọ́mọ léèwé kò dẹ̀ kí ń bóbin sọ̀rọ̀ nígbà dísẹ́mbà bá ń bọ̀ lọ́nà. olúwa fẹ́ sọ yóò bí. ènìyàn náà mú ọ wá nù. àmì dáṣẹ̀ wà ń bẹ̀. mo wà pẹ̀lú ó wù mí kẹ́ ẹ jẹ́ owó wa lálẹ́ yìí láàárọ̀ yìí kẹ́ ẹ tiẹ̀ fi ra nǹkan láàárọ̀ ọ̀la níwọ̀nba tẹ́ ẹ bá jẹ náà ni o. ọlá àti mi lẹ́yìn. ṣé ẹ ti tẹ̀lé wa. mo ti tẹ̀lé yín. ọ̀gá ìbéèrè yẹn aláwọ̀kọ́ rèé. mo wà pẹ̀lú. please ẹ ṣé mo dúpẹ́. ó yá o. ẹ dárúkọ ṣé oúnjẹ ń tàbí. mo tó ń jẹ. irú oúnjẹ wo lẹ ń tà gan ní pàtó. mo ṣe iṣẹ́ òṣèlú. ọyẹ ẹ sọ nǹkan márùn tá a lè fi ẹ̀wà sí. nǹkan márùn-ún tá a lè fi ẹ̀wà sí. a lè fi ṣe gbẹ̀gìrì. a lè fi ṣe gbẹ̀gìrì. a lè fi ṣe mọ́ínmọ́ín. a lè fi ṣe mọ́ínmọ́ín. a lè fi ṣàkàrà. a lè fi ṣàkàrà. a lè ṣe mọ́rẹ̀sì. a lè ṣe jẹ ní kẹ́ ẹ sọ. ọkẹ báwọn ọyá. kí lè fi ṣe. ẹ sọ̀rọ̀ sókè. mo ń sọ̀rọ̀ mo fẹ́ rántí ìkarùn-ún ni. ó yẹ ẹsẹ̀ bẹ̀rẹ̀ mọ́ínmọ́ín àkàrà mọ́ínmọ́ín gbẹ̀gìrì àkàrà a lè ṣe jẹ ọba akẹyọ kan báwọn. àtẹ̀lé tún fi ṣe ẹ ṣe sùúrù o. ǹjẹ́ yín bọ̀ èmi kò mọ̀ jẹ́ àyẹ̀wò mi rè. mo fẹ́ rántí ni o a lè fi ṣe ó fún lójú. ó fún lójú tá ń pè ní èkuru. èkuru. irú kòkòrò wo ló ń pè ní kúrú sọ iṣẹ́ wo ni àwọn ọmọge máa fi ṣe. kòkòrò tó ń pè ní kúrú sọ. iṣẹ́ tó fi ń ṣe ẹ̀ ló dá mi lójú ọ̀pọ̀ àmọ́ ẹ̀ ní bínú pé mo mọ iṣẹ́ tó fi ń ṣe mọ́ ẹ̀ ní bínú pé orúkọ yẹn gangan mi ì fi bẹ́ẹ̀ rántí ìtọ́mọge fi ń ṣe ni tán máa fi ń jẹ́ kó mú tú gbèrò sókè sí. lẹ́yìn ìṣá lò. mi ò lò ó. tẹ bá tiẹ̀ lò ẹ̀ kọ́ ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta rèé o tẹ́ fi bọ́ làbí kẹ́ fi jẹ ìlàjẹ ìgbèlégbè ọmọ Ìbàdàn ní yáàbí. ọmọ Ìbàdàn ni mí mo rí kìlú mi dáadáa mo ló jẹ pé. èmi ẹ kò rí kì í. apọ̀mọ ẹlẹ́fọ̀ ọlẹ́fọ̀ òun èsẹ̀ fọ́ àtàn. ọ̀yá ìbéèrè yín rèé o kí ló kọ́ ọba Ìbàdàn tí ń bẹ́ ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. ọba Ìbàdàn ó ṣe ní láàánú pé mi mọ ọdún ọba Ìbàdàn ẹ dákun mo ti sọ fún yín tẹ́lẹ̀. ọlọ́wọ́ àṣà náà ló ń sọ. ọyẹ bọ́ọ̀lẹ̀ ọ̀ṣì kì í lẹ fẹ́. olóòtú mo ti kọ́kọ́ jẹ́ làjẹ́ ẹgbẹ̀ẹgbẹ́ náà o. na bọ́ọ̀lẹ̀ padà kékeré irọ́ wá wá. ìbọ́lẹ̀. ẹ ò tí ì jẹ́ o ti ṣèdè Gẹ̀ẹ́sì. ìsọ wàhálà mi sọ. mínà gbọ́ kò sọ. ẹni tó bá fẹ́ wọlé ó send request o òun ti fẹ́ máa kùn mí o ọ̀la ń lọ bí iṣẹ́ lọ́fàá o. ẹgbẹ́ kọ́ọ̀ṣì continue láti ibi tó ti stop. ọ̀yà ọ̀ṣì so fẹ́ tẹ̀síwájú báyìí àbó tẹ̀síwájú.
tí ìwà fẹ́ tẹ̀síwájú ẹ wà já mi mọ́. Ẹ lágbára náà. So tí máa tẹ̀síwájú ńkọ́. Ọya so bọ́lẹ̀. Olóòtú ẹ̀ ní kúrè wà láyé lọ sùn. Ọlọ́run á gbọ́ ìní orí ọ̀ṣì yìí láyé mi olórí. Olówó pásítọ̀ mo ti sùn abẹ́wà gbà mí ni. Ọlá unique ẹ máa bọ̀ lókè. Àwọn tá a gbé náà ti ẹ̀yìn bìrìbìrì láyé yìí. Ọlọ́run tí ẹnìkan ti dénú wọn. Ẹni gímà. Ẹ̀yin ní pé ó kọ yóò ṣe pìrìdìtì. Bẹ́ẹ̀ni sá. Àní wọ́n sì lè gẹ̀ẹ́sì mo boyin sẹ́gbọ́n mo ti boyin. Táwọn bá já yín bọ́ ni o. Táwọn bá sì já yín bọ́ èmi kọ́ o. Ó dáa. Ọya iṣẹ́ ò lẹ́yìn láàyò. Olórí Àdùnní Adé. Mo wà pẹ̀lú yín, ẹ ṣé gan-an. Kí ni mo ṣe? Mo wà pẹ̀lú yín. Ẹni mo ṣe kí ni mo ṣe? Pé ẹ tún gbé mi sókè ni. Ẹjọ́ ṣé tí tó bá ti di òru ṣé wọn kì í fún yàn lẹ́bùn lórí ayélujára ẹ fún alẹ́bùn mọ́. Ẹni kò tí ì sẹ́ǹdì ice cream wò ná kí n wo bí tí ì ṣe máa rí kí n tọ̀wù lálẹ́ máa ní ìdajì. Ó yá Olórí Àdùnní. Olórí Àdùnní. Sustain ó yẹ bá wa mí. Sustain. Báwo ni ìyàwó ló kájú wọlé báyìí wọ náà bá mi. Ẹ̀yin tí ẹ fún alẹ́bùn inú ò ní tánwọ́ yín ìyá mi Adékọ̀yà ẹ ṣé mo dúpẹ́. Olórí Àdùnní bọ́ọ̀rọ̀ àyè tí yín báyìí o ṣó ti yá. Ó ti yá. Ìbéèrè yín mẹ́ta ni. Ó ti yá. Ẹni pé ṣé ẹ̀yin ẹni pé ń ta oúnjẹ àbí ẹ̀ ń kọ́ ọmọ nílé ìwé? Rárá. Ẹ̀ ń tọ́jú ọmọ? Mo ń wà nílé ìwé bẹ́ẹ̀ ni. Ó ti yá báyìí o. Iṣu ta iṣu ò ta ọ̀kọ̀ọ̀kan la ṣe kí ni? Iṣu ta iṣu ò ta ọ̀kọ̀ọ̀kan la ṣe kí ni kò lágbára. Ẹ kọ́kọ́ kẹ́ ẹ tó dáhùn ẹ kọ́kọ́ ronú rẹ̀ náà pé mo ní wípé iṣu ta iṣu ò ta ọ̀kọ̀ọ̀kan la ṣe kí ni. Ìbéèrè tí mo béèrè ò lè Ọlọ́run bá ń gbọ́. Iṣu ta ọ̀kọ̀ọ̀kan. Ẹ bọ́lẹ̀. Ẹ jọ̀ọ́ olóòtú ẹ fún mi ní. Mínà. Kí ló ṣẹlẹ̀? Ẹ ti gbé mi sókè. Ó yẹ Mínà ẹ káàárọ̀ kí lẹ fẹ́? Ẹ kú òwúrọ̀ o. Ó yẹ bá a parí òwe yìí. Ajá tó bá lẹ́yìn yóò pọ̀ bọ ọ̀bọ tó bá lẹ́yìn ńkọ́ yóò ṣe kí ni? Kí lẹ sọ? Ajá tó bá lẹ́yìn yóò pọ̀ bọ ọ̀bọ tó bá lẹ́yìn ńkọ́. Ọmọ Yológi kí mo ṣe gangan ní ọgbìn tí. Ẹ parí òwe ajá tó bá lẹ́yìn yóò pọ̀ bọ ọ̀bọ tó bá lẹ́yìn yóò ṣe kí ni? Ẹ ti àṣìpò wọn yẹn ní ìgẹ̀ta o. Ọmọdé ṣe ń kà fún ọ sálẹ̀. Ẹ jẹ́ ní sùúrù ọmọdé sí i. Ọ̀pọ̀ tó bá lẹ́yìn yóò pa Tinubu. Rúkìlẹ̀ níbí kan. Yóò ẹ jẹ́ mọ́ lọ. Ẹ bọ́lẹ̀. Àríkẹ́ Adé. Kí ló mọ yín ẹ̀sùn ní? Ọrùn ò wá nígbà tí ń tí jẹ wà láwọn ọmọ ò jẹun. Tí bẹ́ẹ̀ ti fẹ́ ẹnìkan ti fún yín lówó yín. Kó tún lè pọ̀ sí ni. Àwọn ọmọ mẹ́rin. Ọmọ mẹ́rin. Ṣé ẹjọ́ ìgbà wo lẹ bí àwọn mẹ́rẹ̀ẹ̀rin?
àti secondary school mo ti ń bímọ. Tó ti sọ Yorùbá mọ̀ dáràn lálẹ́sẹ̀ wá dáràn. ọmọ kan ń sọ̀rọ̀ lóòótọ́. Sustain ṣe wà ń bẹ̀. ó wà mẹ́. ṣàlàfíà lẹ wà. àdúpẹ́ fún Ọlọ́run. ṣé ẹ ti jẹun. wọ́n jẹ́ ń jẹ́ sùn. ẹ sà. ṣe fẹ́ jẹun lóru ni. ẹ bá fún mi máa jẹ o. ọ̀yà ìbéèrè alákọ̀ọ́kọ́ rẹ o ẹ ṣàlàyé intanṣe bíbà yìí àti bó ṣe rí. òní ni ìgbà àkọ́kọ́ tí màá kọ́ wọlé tí màá join ètò yìí ṣùgbọ́n pẹ̀lú bó ṣe. jọ́ ni ó yẹ bọ́ọ̀lẹ̀. hello. ẹ̀gbọ́n ẹ̀ ta ni bá wí. ó wàá jọ ìsàlẹ̀. ẹsẹ̀ wọlé tó wà sí ìbò. ó yá ọmọdé ti rẹ̀ káàbọ̀ o. ẹ káàlẹ́ olóòtú. ẹ káàbọ̀ ẹ parí òwe yìí. àwọn àgbà Yorùbá bọ̀ wọ́n ní ààyè gba ẹkùlù ọ̀dàn ó fẹ́ ṣe kíni. olóòtú díẹ̀ ni. ààyè gba ẹkùlù ọ̀dàn. ààyè gba ẹkùlù ọ̀dàn. olóòtú ẹ kọ́ wa lówe yìí rè. mo fẹ́ jáyé bọ́ ni. mi náà ìwọ́n náà máa fi táìmù fún un. olóòtú. bàbá mi. ààyè gba ẹkùlù ọ̀dàn. ẹkùlù. kí ni wọ́n ń pè lẹ́kùlù? ẹkùlù ó dàbí bíi kòkòrò ni. báwọn ṣe máa ń pè ìlú oníkálùkù ní bọ́n ṣe máa ń pè nǹkan. ayé gbẹ́kùlù ọ̀dàn ẹ parí òwe náà. ayé gba ẹkùlù ọ̀dàn. ó lóun fẹ́ ṣe kíni. bẹ́ẹ̀ni. ó fẹ́ nípa láyà bíi kíni. ó fẹ́ nípa láyà ọ̀yẹ́ bọ́lẹ̀ mina ti já mina àmì èyí jọ ń jára wọn bọ́ọ̀lì ni àmì èyí jọ ni mo dúró tọ̀. ó fẹ́ nípa láyà bí ìyàrá ni. bẹ́ẹ̀ni olówó jẹun tán ó ń wá ẹkú kiri. bẹ́ẹ̀ ìrẹ́ yóò tán ó bẹ́ra rẹ̀ nẹ́kùn àyà yóò tán ó ń ṣe kọ́ńdúkọ́ńdú sọ́kọ. ẹni tí ò tí ì wọlé pẹ́ẹ́pẹ́ dàbá yìí Prince síbẹ̀ ti fún ẹnìkan lọ́wọ́ yín kí ẹ tó wà wá. ọ̀sán mi wà bẹ́ẹ̀ pẹ̀lú ọláyè ní ìkìlì. ọláyè ní ìkìlì fẹ́ o. fẹ́ dáhùn ìbéèrè mi. wọ́n ti sùn lọ gán ló ti mú wọn ti sùn. mi ì sùn lọ o. wọ́n bá mi dáhùn nǹkan tí mo fẹ́ sọ o. mo fẹ́ dáhùn ìbéèrè yìí ni. mo ń gbọ́ yín. ìbéèrè yìí náà mo fẹ́ dáhùn èmi náà ń gbọ́ yín. mo ti débì kan tẹ́lẹ̀ ká tó lé mi dá. wọ́n pè yín. sáà ọ̀. ṣe ẹ fẹ́ jẹ ẹ̀bùn àbí. bẹ́ẹ̀ ni sà. ó yẹ dárúkọ ọjọ́ méjèèjì nílẹ̀ Yorùbá. yẹ sọ sà. ọjọ́ orúkọ ọjọ́ méjèèjì nílẹ̀ Yorùbá. àìkú. ẹ̀yin nìkan sọ sálẹ̀ mẹ́ta ẹ sọ òkè lẹ́ẹ̀kan. ẹ má bínú. àníbàyé jà ẹ sọ tá à ń ṣe ń bí ọyá. ohun tá à ń ṣe ń bí ni pé à ń gbé èdè Yorùbá lárugẹ. ẹ̀yin mélòó. olóòtú ni àti gbogbo àwọn ọmọ Yorùbá. ọyẹ parí tá à ń ṣe ẹ tí ì sọ tán. iná mo ti ṣàlàyé bàbá. à ń lọ ẹ sọ bíbí ṣe rí. bíbí tẹ́ wá ṣe rí. bẹ́ẹ̀ tó yìí ṣe rí gangan ẹ sọ. ètò yìí ń gbé àṣà Yorùbá àti èdè Yorùbá lárugẹ. lẹ́yìn ẹ̀ńkọ́ bóò làwọn èèyàn ti ń bẹ́ ń bẹ́. àwọn èèyàn ti ń bẹ́ ń bẹ́ àwọn ọmọ Yorùbá àtàtà tá kún fún èdè Yorùbá tó jinlẹ̀. bébí tó sọ̀rọ̀ ní ìsìn báyìí ohun mi jinlẹ̀ ní èdè Yorùbá. ohun jinlẹ̀ dáadáa o kétékété. ẹ sọ pé Ọlọ́run. Ọlọ́run. ọ̀dà o ìbéèrè márùn-ún ṣe ti ṣe tán. ẹ má pa mí mo ti ṣe tán. ọmọ bíbí ìlú bu gangan ní ti ẹ̀ jẹ́. ọmọ bíbí ìlú Ìbàdàn. ẹ̀yin Ìbàdàn yìí sá mọ̀jí péjì wa gbé. àìjí gbé. ó yá o
ẹ bá wa ka ajá bí bàtà. Ajá bí bàtà bí dòjé ejò ẹyẹ. ṣé mọ́tò máa ń pọ̀ bí yàmùyàmù ajébàlà alẹ́ pẹ̀lú ẹ̀gúsí. sẹ́ẹ̀tì kàtàbí. ibi mọ́mọdé nù bàbá. ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. ẹ̀yin ará ilé àrùn nítorí sẹ́yìn ó fẹ́ bá wa ka ajá bí bàtà ẹ máa bá wa ká lọ. Ajá bí bàtà bí dòjé ejò ẹyẹ. ṣé ẹyẹ inú Twitter ni àbúrò ẹyẹ wo tó máa ń kú sọ́nà ṣá lẹ́yìn ẹyẹ. ẹyẹ Twitter kọ ẹyẹ tí ń bọ́ lójú ọ̀run. ọ̀yà ẹyẹ ń kọ hàn. fi ẹyẹ olùlàwà pẹ̀lú ẹyẹ yìí tẹ́ ń pè kiri yẹn. ìyá mi Adékọ̀yà Abímbọ́lá. èmi nìyí olóòtú. kí ló jẹ́ yín bọ́lẹ̀ kan. mi mọ nǹkan tẹ́ fi já mi bọ́ ṣe bí wọ́n ní mò ń fi ajá kọrin. ọya ẹ̀ka ajá báyìí gangan. ok ẹ ṣe ká ajá bí bàtà dídòjé. ẹ má sọ wípé ẹ ṣe rí ẹ̀yin tẹ́ ẹ ṣe darapọ̀ mọ́ ètò wa tẹ́ ẹ bá ti sọ èdè Gẹ̀ẹ́sì ìntẹ́rìkẹ́ mọ́ sí lọ́wọ́ wọ́n á jà yín bọ́ kódà kẹ́ ti máa kálọ̀ kan wá ti pé ẹ mọ̀ ti sọ èdè Gẹ̀ẹ́sì kan wọ́n fún ilé ìfàsẹ̀ kò tí ì sí. látẹ̀yìn. wọ́n ìtọ́sẹ̀lẹ̀ nù November ẹ káàbọ̀ iye olóúnjẹ. anẹ́kẹ́ dákọ̀ nǹkan tá ìfẹ́ kúrú sí ẹ̀ sọ àwa níbi kẹ́ dákọ̀ ọba yín ẹ sọ bá ti. kí lẹ wí sà. ẹ wo mo tún ti sọ sà ọlá àtúnjẹ ń rí ibi wá ó dàbọ̀. ilẹ̀ pẹ̀pẹ́. Ọlá Unique. olóòtú. iná ń jó ògiri ọ̀sà. Ọlá Unique ló jẹ́ bẹ́ẹ̀. ẹkùn nìyẹn. ọmọ bíbí ìlú bu tiẹ̀ lè pẹ́ra yín lẹ́ẹ̀kan. mo ti dá yín lóhùn olóòtú àwọn ti jẹ́ ń sọ̀rọ̀ jù. ọ̀yà. ọmọ ìlú Ìbàdàn ni mí ṣùgbọ́n Èkó ni mò ń gbé. Ìbàdàn tí ẹ̀dẹ̀ yín náà. bẹ́ẹ̀ ni. ìmúníkà kò yá sí kínni. ìyàgbọ́n àṣebi. ojú tí ò bá ní kalẹ̀. ẹni táàrọ̀ ṣe pín. ó yẹ parí òwe kẹta yìí kẹ́ ẹ sì gba ìlàjẹ ìgbẹ̀lẹ́gbẹ̀ yín. ó ti yá. ṣé dáadáa ìbéèrè ní méjì yẹn náà wà. ẹ sọ pé ìbéèrè kìíní wọ́n máa ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. ọ̀dà o kò sí àdá o. ó ti yé mi. ó yá ìbéèrè yẹn ẹlẹ́ẹ̀kejì. wọ́n ti béèrè kan lẹ́yọ̀ mi lẹ́ẹ̀kan tí mò ń sọ lọ bẹ́ẹ̀ fi lé mi dàbí. èmi kọ́ múlé yín tí èdè Gẹ̀ẹ́sì fi já yín. bẹ́ẹ̀ ni. ó yá o. ẹ ti béèrè méjì báyìí o. ìbéèrè yín ẹlẹ́ẹ̀kẹta rèé o. olóòtú díẹ̀ díẹ̀. ó yẹ ká oṣù tí ń bẹ nílẹ̀ Yorùbá. ọ̀sẹ̀ wọn ní nǹkan lẹ́ẹ̀kan ẹ̀yìn tó lóṣù. ìbéèrè ti gbàgbọ́ mi lọ. oṣù jìnnà. ẹgbọ́kadà. ó yá. tẹ̀rẹ̀ èrèlú ẹ̀rẹ́ náà igbe òbí òkútù ọ̀wẹ̀rẹ̀ ilẹ̀ náà pẹ́. ọ̀wẹ̀rẹ̀ ẹja. wọ́n ní òkútù. òkútù ni o. olóòtú bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ náà ni ẹ̀rọ ọba wọn fa comment section. àwọn arógo. ó yẹ tó ká. ó yẹ tó ká. àyè kékeré tó fẹ́ ẹ ti fún inú owó tá a máa ń jẹ lẹ́ẹ̀kan. mina ẹ dá wọn padà ẹ jọ kódà kí wọ́n gbà á wọ́n fi mistake nǹkan tó ká. ẹ tún fẹ́ jẹ́wọ́ sí i ó yá ẹ̀ka ajá bí bàtà. gba ajá bí bàtà ẹ máa dánú owó yẹn padà o. olóòtú ìbéèrè tẹ́ fi dá mi bọ́ tẹ́lẹ̀ lẹ tó béèrè padà lọ́wọ́ mi. ó yá ẹ̀ka sí ẹ̀rẹ́ náà. tẹ̀rẹ̀ èrèlé ẹ̀rẹ́ náà igbe